Only Jesus TV. RIP ni àwọn àáfàá wọ̀nyí máa ń pè lé MS Baba lórí. Àwọn àáfàá wo ni ẹ máa rí wọn nínú fọ́nrán yìí? Kí ló dé? Kí ló ṣe tẹ́ ẹ̀ ń rokúro MS Baba nígbà tí Ọlọ́run ò tí ì sọ pé ó yá kó máa bọ̀? Kí ló dé tí ẹ fẹ́ ran ní ọ̀run ọ̀sán gangan? Nítorí kíni? Ohun tí ò sí nínú Christianity nìyẹn, wípé à ń gbèjà Ọlọ́run tàbí à ń gbèjà Jésù ká wá sọ wípé à ti torí ẹ̀ à ń rokúro ọmọ ẹnìkejì wa. Rárá o. Àmọ́ ṣá o, MS Baba náà ó mà ti jáde fún wọn, ó ti fún wọn lésì o. Kí ló sọ? Gbogbo ẹ̀ pátá lẹ máa rí nínú fọ́nrán yìí. Òun nìkan kọ́ ló jáde o. Voice of God TV gbogbo wa la mọ̀, àwa tá a dẹ̀ mọ̀ ẹ máa mọ̀ wọ́n nínú fọ́nrán yìí náà. Àwọn náà jáde wọ́n sọ̀rọ̀. Arábìnrin kan náà tá a bí sídìílé mùsùlùmí ó sọ true colour ohun tá à ń pè ní Islam, ohun bí Islam ṣe jẹ́ gangan ó sọ o. Ó mẹ́nu bà nínú fọ́nrán ilẹ̀ ti rí gbogbo ẹ̀ pátá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn èèyàn rí bó ṣe ń lọ gan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé, yóò dára fún wa. Mo ń padà bọ̀ ẹ̀yin náà ẹ ó dá sí ohun tí ẹ bá sí fọ́nrán yìí. Ẹ jẹ́ á pàdé ní comment section. Ó yá lókè lọ. eléyìí ikú arákùnrin kan tó ń da social media láàbù nìsín MS Baba. Tí n bá ní MS Baba ọ̀ ní RIP kí mo pè é kí mo pè é bí n bá ní MS Baba ọ̀ ní RIP. Ọlọ́run sọ̀rọ̀ ní àlùkùránì, ìwọ òòrùn á mú àlùkùránì, ó wà máa àlùkùránì ṣẹlẹ́yà, ó lè bọ́lọ̀ dáadáa. Ọwọ́ ń sí àwọn èèyàn lọ́nà, ìtọ́lọ̀ òbí, ọlọ́run rí. Èèyàn tó lè pa wọ́n mọ́lọ̀, ó pa ọmọ àrẹ́dẹ́. Àlùkùránì, tọ́lọ̀ mi ń bá gbogbo ayé sọ̀rọ̀, ni wọ́n wá ní wọ́n lọ́lọ́ pa, ìwọ́n ń pe àlùkùránì lẹ́wọ̀n. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa rí ní abala àríwísí tí àwọn mùsùlùmí yìí, àwọn ẹrú lárúbáwá yìí, tí wọ́n á máa kọ MS Baba RIP. Ìtumọ̀ RIP tí wọ́n ń sọ ni wípé remain in power. Bóyá ẹ̀yin ò mọ̀ ìtumọ̀ ènìyàn remain in power. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah kò lè ṣe nǹkan kan, irọ́ lásán ni. Kọ́rọ̀ mi ba lè yé yín, ẹ ká lọ sí Quran chapter 18 Suratul Al-Kahf verse 110. Ó ní sọ pé abara ni èmi bí irú yín, wọ́n ń fi ìmísí ránṣẹ́ sí mi pé ṣìgìdì yín ṣìgìdì ọ̀kan ṣoṣo ni. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń retí ìpàdé olúwa rẹ̀ kí ó ṣe iṣẹ́ rere, kò sì gbọdọ̀ fi ẹnì kankan ṣe akẹgbẹ́ níbi ìjọsìn fún olúwa rẹ̀. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Muhammadu èèyàn bí èmi àti yín ni o. Ẹ ká tún lọ sí Quran chapter 41 Suratul Fusilat verse 6. Òun náà tún sọ pé abara bí irú yín kúkú ni èmi náà, wọ́n ń fi ìmísí ránṣẹ́ sí mi ni pé ṣìgìdì yín tí ẹ gbọdọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo ṣìgìdì ọ̀kan ṣoṣo ni. Nítorí náà ẹ dúró ṣinṣin nínú ìjọsìn kí ẹ sì tọrọ àforíjì ní ọ̀dọ̀ rẹ̀. Ègbé sì ni fún àwọn ọ̀ṣẹbọ. Nǹkan tí mo fẹ́ kẹ́ tún mọ̀ nú áyà yìí ni wípé sẹ́ Muhammadu èèyàn bí èmi àti yín ni, abara bí irú wa ni, kò sí nǹkan tó special ń pa ẹ̀. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ni Muhammadu náà ṣe, kò rí nǹkan kan, ó kàn lo scope as a scope man, wípé Allah ti pé òun, wípé ṣìgìdì ẹyọ kan ṣoṣo ni kán jọ́sìn fún. Ẹ má gbàgbé pé ṣìgìdì tí wọ́n ń jọ́sìn fún ní ilẹ̀ Mẹ́kà tẹ́lẹ̀ about 360. Ó wá ń jẹ́ kó yé wọn pé èèyàn bíi tèmi àti yín báyìí níṣẹ́, nǹkan tó ń fi hàn mí ni pé ṣìgìdì ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ṣìgìdì ẹyọ kan ni, ìyẹn Allah. Your Allah is one Allah, one God. So God òun ni ṣìgìdì, nǹkan tá à ń forí balẹ̀ tá à ń bọ. Ẹ jẹ́ kí ó máa yé wa dáadáa. God òun ni deity, nǹkan tá à ń bọ, nǹkan tá à ń kúnlẹ̀ bọ. A ò kí ń bọ Ọlọ́run Lódùmarè, Ọlọ́run Lódùmarè ò nílé. Ní báyìí tá a ti mọ̀ pé Muhammadu èèyàn bí èmi àti yín báyìí ni. Ẹ jẹ́ ká wá lọ sí Quran chapter 69 Suratul Al-Haqqa verse 40. Ó ní dájúdájú Al-Qur'ani ni ọ̀rọ̀ òjíṣẹ́ alápọ̀nlé, wípé ìwé tẹ́ ń wò yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé òun níwé yìí. Allah ṣìgìdì ni, òjíṣẹ́ Allah ni Muhammadu. Àfáà tó bá sọ fún yín pé ọ̀rọ̀ Ọlọ́run níwé yìí, irọ́ ló pa. Ẹ sọ fún yín pé àfáà irọ́ lẹ̀ ń pa. Ọ̀rọ̀ ẹnu Muhammadu òun ni ìwé yìí.
Muhammadu wá sọ pé Jubril sọ pé Allah sọ pé wípé wọ́n ń fi wọn òun nínú ìmísí ẹmọ àwọn prophet tó máa kọ́ pé arákùnrin dúró ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún ẹ pé irú ẹ̀ ni Muhammadu ẹmọ báwọn yẹn náà èèyàn bíi tiwa ni wọ́n irú ẹ̀ ni Muhammadu nǹkan tó lò fún àwọn ọmọ Lárúbáwá nìyẹn láti fi gba ilẹ̀ wọn. Ẹ jí ẹ má sùn ẹ padà lọ sílé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni. Ṣé rí gbogbo àwọn àǹfààní tẹ́ rí wọn ò mọ nǹkan kan ẹ̀yin lẹ́ẹ̀kan ń fojú pé wọ́n mọ nǹkan wọ̀n lẹ́yìn kan ka Lárúbáwá tó bá ti fẹ́ lọ sí òde wọ́n kàn ra mọ́ àwọn ìtọ́ bá fẹ́ lò tó fẹ́ fi parọ́ fáwọn èèyàn wọ́n á wá lọ máa kà ẹ̀yin èèyàn wa ẹ lọ ka Quran ní èdè tẹ́ gbọ́yé ẹ má lọ bá àfa o ẹ má lọ bá àfa wọn máa parọ́ fún yín ni kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Islam àwọn ọmọ Lárúbáwá ló ní ìtàn àwọn ọmọ Lárúbáwá ni wọ́n gbé wá láti fi kó wa lẹ́rú láti fi sọ wá di èrò ẹ̀yìn láti fi ba ilẹ̀ Yorùbá jẹ́ kí wọ́n sọ ilẹ̀ wa di Sudan kí wọ́n sọ di Afghanistan àwọn àrọmọdọ́mọ wa kan lè máa pa wọ́n ní ìpàsípayọ. Ẹ jí ẹ má sùn ẹ padà lọ sílé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni. Normal Muslim tó yẹ pé confam Muslim bíi ti dáàdì tèmi o ò lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ o ò lẹ́tọ̀ọ́ láti rán ọmọ lọ sí school o ò lẹ́tọ̀ọ́ láti provide fọmọ o ò lẹ́tọ̀ọ́ láti fọmọ lóúnjẹ wákọ̀ bó o lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó púpọ̀ wákọ̀ bímọ kalẹ̀ ni. Inú mi dùn pé wọ́n wá expose like I'm trying to explain the rules and regulations of ẹ̀sìn Islam ẹ̀sìn Arabu ẹ̀sìn ẹrú ó ní rules but àwọn tó ń practice ẹ̀sìn wọn ò mọ rules and regulations yẹn torí pé kò tó dé bá ló ń ṣe. When you want to practice ẹ̀sìn Islam from the foundation from the roots there's a way you practice it tó yẹ pé inú ànábì gan máa dùn but wọn ò ṣe bẹ́ẹ̀ ló fa táṣìírí wọn ti tú. Is inside hadith is inside Quran no phone no picture don't do picture so that ibi tẹ́ bá ti lọ sọ̀rọ̀ àwọn èèyàn ní máa gbọ́n pé kí ni máa yín sọ tó ń sọ rubbish yìí. Then if you are truly practicing as Islam you will die with it without not knowing the secrets. Nǹkan tó fẹ́ nìyẹn èèyàn tó bá ní àṣírí ẹ̀sìn Islam lọ́wọ́ kò ní láti lọ máa sọ preaching lọ online ó ní láti dá ìpè láṣírí yẹn so that dá ẹ̀sìn yẹn máa go on bẹ́ẹ̀. As a normal Muslim tó yẹ pé confam Muslim bíi ti dáàdì tèmi o ò lẹ́tọ̀ọ́ láti jèrè ọmọ o ò lẹ́tọ̀ọ́ láti rán ọmọ lọ sí school o ò lẹ́tọ̀ọ́ láti provide fọmọ o ò lẹ́tọ̀ọ́ láti fọmọ lóúnjẹ wákọ̀ bó o lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó púpọ̀ wákọ̀ bímọ kalẹ̀ ni o ò lẹ́tọ̀ọ́ láti rán wọn lọ sí school ilé kéwú nìkan ló lẹ́tọ̀ọ́ sí tó bá dẹ̀ ti kéwú tó bá ti dàgbà wàá fún wọn lọ́kọ. mi mo ní experience gbogbo àwọn ẹ̀gbọ́n mi pátápátá tí mo gbọ́njú gbá yàtọ̀ sáwọn tó yẹ pé wọ́n ti lọ sílùú òyìnbó wọ́n wà òkè gbogbo wa dáàdì wa kò wọ́n rán wa lọ sí school kéwú nìkan lọ ní pé ká máa lọ kọ́ èmi nìkan ni mo kéré jù tí mo ní opportunity láti lọ sí school torí dáàdì mi kú ẹ̀gbọ́n mi adopt mi ó mú mi lọ sí school ó ṣe everything fún mi. So as a normal Muslim don't practice ẹ̀sìn Arabu ẹ̀sìn ẹrú o ò lẹ́tọ̀ọ́ láti tọ́jú ọmọ o ò lẹ́tọ̀ọ́ láti tọ́jú ìyàwó tó dẹ̀ lè máa ráwọn àfáà mi tó ń ná ìyàwó tí wọ́n tó fi ìyàwó lẹ̀ tọkọ̀ ha wọn lẹ́ra tó ń sọ́fà tó ń ru fùfún kiri. Àwọn tó tún practice ẹ̀sìn yẹn ni àwọn Haúsá ẹ ṣáà rí wọn tí oníbàárà pọ̀ tí wọ́n kì í lọ school bọ́ wọ́n máa mọ kéw. So that's what Prophet Muhammad wants. You have to obey his voice. No picture, no TV. When my daddy was alive, mommy mi ma tún manage láti ra TV. Tí daddy wa bá fi lè rí pé TV wà ní yàrá, daddy wa máa lọ fọ́. Wọ́n máa lọ fọ́ pé no. Torí wọ́n mọ̀ pé secret yìí tó bá fi lè di pé everybody ń sọ̀rọ̀ online sí kíní ó máa tú. Òun ló fà tó yẹ pé ìgbà tó tú báyìí sìn. Àwọn kan ready láti máa lọ pẹ̀yàn tó ń tú àṣírí. Àwọn kan ready láti máa lọ track ilé ẹni náà. Torí nǹkan tó wà nínú Quran tó ní pé kó ṣe nìyẹn. No TV. No picture so that tẹ́lẹ̀ yẹn bá kú wọn ní ráyè gbé picture ẹ rántí nígbà kan tó fẹ́ tí àwọn èèyàn ṣe organize láti fẹ́ review picture Ànábì Muhammad kí ló ṣẹlẹ̀ wọ́ọ̀ kọ́ ló ṣẹlẹ̀ ńgbà yẹn tí wọ́ọ̀ yẹn pọ̀ gan ní Iraq tán ní èèyàn kan fẹ́ gbé picture Ànábì Muhammad jáde nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́ọ̀ nìyẹn everybody máa kú ni cause that's the rules but my daddy did not like it then so he was against it but he could not explain what is going on that why but you are a Muslim why are you against all these Muslim people. Ibo ló ti rán yín pé kẹ́ máa gbowó bí sẹ̀bìlì láì dádì wa ò ń gbà owó ọmọgọ owó ìkòmọ̀ dádì wo ń gbà owó nìkan dádì wo ń gbà mòlímọ̀ kí ló ń jẹ́ dádì wo ń ṣe Ànábì ò sọ pé kọ́ ṣe gbogbo yẹn ó lè lọ́kàn fi extract owó kí ló ń jẹ́ Ramadan lecture dádì wo ń ṣe Ànábì ò ṣe ó lẹ́tọ̀ọ́ láti wọ mọ́tò tó bá lọ sí Kọ̀tún láti Ṣàngó wàá fẹsẹ̀ rìn dé Ṣàngó láti Kọ̀tún
tó bá lọ sí Ṣàngó wàá fẹsẹ̀ rìn dé Ṣàngó bí dáàdì mi ṣe máa ń rìn nìyẹn tí dáàdì mi bá fẹ́ lọ sí Èkó látòyìnbó ó máa fẹsẹ̀ rìn lọ tí dáàdì mi bá fẹ́ lọ sí Ìbàdàn láti Èkó ó máa fẹsẹ̀ rìn lọ sí Ìbàdàn báàná bí Muhammad ṣe lẹ́yìn ò practice kọ̀ọ̀kan ojú ẹ̀sìn lẹ́yìn practice àwọn dáàdì tàwa ló practice láti root so kí lẹ̀ ń sọ lẹ́tọ̀ láti jèrè ọmọ lẹ́tọ̀ láti rán ọmọ lọ sí school ilé kéwú nìkan kó dẹ̀ máa rí so kí lẹ̀ ń sọ practice kankan ẹ̀yin lẹ jẹ́ káṣírí yín torí follow instruction there is a secret book tẹ́ máa fi follow rules and regulation ó wà ń bẹ̀. Islam máa parẹ́ láìkù kankan pẹ̀lú ibi tí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà ẹ̀yin oníwàásí ìsọnù ibi tí ẹ bá lọ yìí Islam máa parẹ́ lójú yín láìkù kankan because tí àwa bá dúró ní dúró ọmọ àlàáfíà wípé kí àlàáfíà jọba kí ẹni kálukú kó preach ẹ̀sìn tiẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀yin mùsùlùmí dúró ní dúró pé ẹ sì fẹ́ wú Christianity ti gbogbo then a jẹ́ wípé ẹ̀ ń bá lọ síbi wípé Islam máa parun ó máa parẹ́ lójú yín pátápátá ṣé bí ẹ̀yin náà rí i pé kò tí ì pé 30 years tí àwọn ọmọlẹ́yìn Kristi gbà tá gbà òde kan tá gbà tá kan ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa Islam torí bí a ṣe ń gbìyànjú wípé bí àwọn bàbá ṣe ń gbìyànjú wípé ẹ̀yin ọmọ ẹ padà sílé tí àwa ń gbìyànjú wípé ká mú àlàáfíà wá bẹ́ẹ̀ ni ẹ̀yin mùsùlùmí dìde lójoojúmọ́ wípé sẹ́ àní ẹ fẹ́ wú ti gbogbo tó tí níbẹ̀ yẹn ní koríta yẹn tí ẹ wá ń lọ yẹn wípé àní mo fẹ́ wú ti gbogbo a jẹ́ wípé fúnra ara yín lẹ̀ ń kọ lẹ́tà sí kí ìdí ìsìláàmù máa fẹ̀ sí i kí àṣírí ìsìláàmù máa tú sí i kí Muhammed máa di ẹni ẹ̀tẹ́ ní ojoojúmọ́ pẹ̀lú ibi tí ẹ̀ ń bá lọ yìí because ẹ̀yin lẹ gbé fèkì dání ẹ̀yin lẹ máa ń nàyàn ẹ̀yin lẹ tún máa sọ wípé ẹni tẹ́ ẹ̀ ń nà yẹn kò gbọ́dọ̀ pé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ àwọn bàbá yín Yusuf Adépọ̀jù Jamiu Adégúnwà àti àwọn míì bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ tí wọ́n bẹ̀rẹ̀ níbi 30 years ago tí wọ́n náà wọ́n celebrate 30 years nígbà tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ wọn ò ṣe continue sí kí wọ́n continue bọ́n ṣe ń ṣe ńgbà kan nígbà tá ò tí ì jáde ṣùgbọ́n nísìnyí ọ̀pọ̀ àṣírí ti tú bí irọ́ bá lọ fún 20 ọdún Yorùbá wípé ní ọjọ́ kan ṣoṣo òun ni òtítọ́ máa bá Bíbélì wa sọ nínú John 8:32 ó ní ẹ̀yin ò mọ òtítọ́ tí ẹ mọ̀ ló máa sọ yín di òmìnira lórí wípé ẹ̀yin mùsùlùmí ẹ ò fẹ́ lo ọpọlọ yín ẹ̀yin lẹ́dẹ̀ gbé èké dání ẹ̀yin lẹ gbé fèkì dání ẹ̀yin ló jẹ́ wípé kò sí nǹkan kan nínú Islam òpó irọ́ because ohun tó gbé Islam ró òun ni irọ́ bí a dẹ̀ ṣe ń gbìyànjú wípé kí àlàáfíà ní kálukú pèsè ẹ̀sìn tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn mùsùlùmí sọ wípé ẹ̀sìn lágbára kẹ̀kẹ́ ẹjẹ́ àjọ tẹ̀síwájú bọ̀ ohun tẹ́ ò mọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin mùsùlùmí tẹ́ ò bá ti dúró de Saudi tẹ́ ò bá ti rí owó láti Saudi ẹ ò lè ṣe nǹkan kan àyàfi tẹ́ bá fẹ́ lọ ọrùn ọwọ́ àwọn ìyá aláta àwọn ìyá elépo àwọn ìyá olómi àwọn ìyá onítùmọ́tì láàrin àdúgbò tẹ́ ẹ fẹ́ fi àsàlátù àti àwọn wáàsí wèrè pẹ̀lú àwọn ọ̀tún ẹ̀ gbowó lọ́wọ́ wọn ẹ má wọrí àwa Ọlọ́run jogún ohun gbogbo fún wa ẹ̀yin lẹ ò nímọ̀ because tẹ́ ẹ bá nímọ̀ tó yẹ bá yé yín ẹ mọ̀ wípé irọ́ lẹ gbé dání èké lẹ gbé dání tẹ́ ẹ bá ti gbé irọ́ dání ó yẹ kẹ́ ẹ dúró láyé yín láti má wá forí jálẹ̀ agbọ́n láti má wá kọwọ́ sí because nínú ìwé yín náà tí ẹ pè ní ìwé Ọlọ́run nínú Quran 47:4 náà láti rí níbẹ̀ nínú Quran 47:4 láti rí gàdàgbà wípé ẹ máa pa àwọn ènìyàn tí kò bá ti gbàgbọ́ lọ ẹ máa bẹ́ wọn lọ́rùn ṣó ẹ máa pa wọn ẹ gbé wọn ẹ jí wọn gbé kẹ́ẹ̀dẹ̀ wọn mọ́gi ẹ tú wọn sílẹ̀ pẹ̀lú owó tí wọ́n bá kọ̀ láti sanwó ẹ lè dùnbù wọn ẹ lè pa wọn so ẹ má tú ẹnìkan sílẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú Quran 47:4 ìyẹn ìwé tí wọ́n pè ní ìwé Ọlọ́run náà tí a bá dẹ̀ sọ èpè lẹ́ máa mú bọnu èyí ń ṣàfihàn wípé ẹ̀yin mùsùlùmí ọpọlọ yín ti kó ẹ̀ ń dúnkokò mọ́ mi lójoojúmọ́ a máa pa ẹ́ ni a máa ṣe kíní kan ni a máa ṣe kíní kan fẹ́ gbọ́ mi sà ẹ̀ ní nǹkan kan láti ṣe kò sí nǹkan kan fún yín láti ṣe tó bá dá yín lójú tí ògùn tí ẹ bá mọ̀ wípé nǹkan tó wà lọ́wọ́ yín òtítọ́ ni ẹ wá explain ẹ̀ fún wa ẹ wá ṣàlàyé àgbà 1970-72 yẹn ẹ wá yànnà náà fún wa ẹ jẹ́ ká rí i because ẹ̀yin mùsùlùmí yẹn máa ń lérò wípé wise nígbà tẹ́ ò jẹ́ nǹkan kan then tí ẹ bá dẹ̀ ti ń tẹ̀síwájú a jẹ́ wípé àṣírí yẹn máa padà láti máa tú síwájú àti síwájú sí ni àlùkò 1970-72 ó sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí ló máa wọná
ó ṣe jẹ́ wípé ẹ̀yin tẹ́ lè ṣépè là ń rí ní comment section ẹ ṣe wá ṣàlàyé ohun tó ń sọ níbẹ̀ ó ní àti mùsùlùmí òdodo àti mùsùlùmí tí ò jólódodo gbogbo yín pátápátá ló máa wọná pé lẹ́tà làlá máa wá gba àwọn tó bá ṣe ẹ̀sìn ní òdodo lẹ́tà làlá máa wá gba àwọn lẹ́yìn tí wọ́n ti wà nínú iná nígbà tí John 14 sọ Jésù sọ ní John 14 wípé èmi ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ èmi ò tún padà wá láti wá kó yín ẹ̀yin àyàn fẹ́ bá mi ṣí ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá tírẹ́tì gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá bẹ́ẹ̀bú gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá sọ̀rọ̀ ìyẹn ò máa tún nǹkan kan ìyẹn ò tún nǹkan kan lára tiwa bíbélì wípé a ti fi lélẹ̀ fún èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ìwọ tó ń tírẹ́tì èèyàn ìwọ tó ń sọ wípé o fẹ́ pààyàn ìwọ tó sọ pé o fẹ́ dẹ́ gúdìyàn gbọ́mísà ṣé o fẹ́ sọ sáyé ni ìwọ náà máa lọ lọ́jọ́ kan bíbélì sọ fún àwa pé láti kú èrè ni sọ̀tá ni ìwọ àti wípé ẹni tọ́lọ́run ò bá pátá ló lè pa tí ẹ̀yin mùsùlùmí bá sì ń tẹ̀síwájú láti máa wá kọwọ́ sí láti máa sọ wípé kíní kan ẹ mọ bíbélì dẹ́ àwa náà ò ní dáwọ́ dúró láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ ò mọ nǹkan kan àti wípé nǹkan tí ẹ gbé dání yẹn fẹ́ẹ̀kì ni tó bá wá jẹ́ òtítọ́ ẹ jẹ́ ká jọ kọwọ́ sí o ìwọ náà bọ́ sọ̀rọ̀ láì gbé bíbélì wá má parọ́ o bó bá ṣe rí ń bẹ̀ gbé wá ìgbà yẹn àwa mọ ẹni tó ń sin Ọlọ́run alààyè àwa mọ ẹni tó ń sin Ọlọ́run òtítọ́ àwọn bàbá wa ló ń tẹ̀ wá látọdún ọdún yìí a dẹ̀ dúpẹ́ pé wọ́n ti ń ṣí wàhálẹ̀ díẹ̀díẹ̀ ń sìn irinṣẹ́ wà lọ́wọ́ wa gbogbo nǹkan la ní kò sẹ́ni táwọn bàbá ti ní wá sí táwọn bàbá ti ń ṣe fún 30 years yẹn táwa bá ṣe fún 10 years Islam máa parẹ́ òun ní gbọmọ́ níbi tó ń lọ yìí ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀gbọ́n ni ẹ̀ jẹ́ kájọ pọwọ́ sí wò àwa mọ ẹni tó ń sin Ọlọ́run alààyè àtẹni tó ń sin Ọlọ́run òkú àwa mọ ẹni tó ń bọ òrìṣà tó ń bọ sìgìdì àtẹni tó ń sin Ọlọ́run tó dúró Ọlọ́run tó dúró títí lọ tó dá ayé àti ọ̀run ẹjọ́ yín àyànfẹ́ bá mi ṣí àì dáadáa ọkàn wa balẹ̀ ẹ máa kọ́mẹ́ntì ẹ̀ síbẹ̀ pé Jesus is Lord. ẹ̀yin mùsùlùmí ó mà lágbára níbo ni jàgídíjàgan ibo ló fẹ́ gbé yín dé nínú ẹ̀sìn ìsìláàmù ṣé ó ń tún nǹkan ṣe fún yín ní àbó tún ba nǹkan jẹ́ fún yín èwo ni ti RIP fún ẹni tó wà láyé kí ló dé tẹ̀ ń roku èèyàn nítorí pé ẹ̀ ń gbèjà Ọlọ́run kí ló dé anyway MS Baba ti dá wọn lóhùn ó ní kì í ṣe bọ́n ṣe ro pé RIP yẹn remain in power ni mo gbàdúrà MS Baba ò ní ṣánkú ò ní kúkú òjijì o gbogbo àwa tàdíjọ wo fọ́nrán yìí náà ìhà tó bá kọ sí wa ẹ jẹ́ ká sọ ní comment section ẹ̀yin mùsùlùmí ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ yọ̀ ẹ ṣe jẹ́jẹ́ ilẹ̀ yọ̀ ó da bàtà tó ró pọnlá ó máa ya nítorí ó ti ń ro láwùjù èyí ò dára fún wa ẹ láìkì fọ́nrán yìí ẹ jọ̀wọ́ ẹ sọ èrò ọkàn yín ní comment section bákan náà kẹ́ bá wa pín in láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.